ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn ìpátápátá. Ẹ kúrọ̀lẹ́ o, ẹ̀yin tí a tún ti dé, kò lè rẹwà, kò lè bàjẹ́, kò lè sú wá ṣe. Ó ga o, ẹ tún ti lọ pèrò sọ́kọ̀, ẹ ti ra players nítorí ọmọ ọlọ́mọ, nítorí currency. Ògo tọ́lọ́run ti ṣe òun lẹ́yìn fẹ́ panú ẹ̀. Ẹni tọ́lọ́run gbé dìde lẹ̀ ń wá ṣubú ẹ̀. Kí lèdì rẹ ṣe fún yín? Àwa gbọ́ kan tó ní wọ́n ń bi òun ni. Ta ló ń bẹ̀yìn? Ṣẹ́yìn tẹ́ ti wólé, tẹ́ ti kọ́ tipẹ́. Wọ́n bẹ̀yìn. Ẹ ń pariwo kiri ẹkú bẹ̀bẹ̀ ní egi kìíní kan ní ṣẹ́yìn lẹ bí ni. Are you God? Ta lẹ Ọlọ́run lẹ́yìn ni. Ẹni kó máa bẹ̀bẹ̀ kiri kó máa ṣe kìíní kan. Ẹ̀bẹ̀ kí ni? Ṣé ẹ̀ ń bọ ni? Àbẹ́yìn lẹ gbógun ẹ̀ fún. Ẹni tọ́lọ́run gbéga lẹ̀ ń dìtẹ̀ yìí. Káwo bí tẹ máa bá dé. Nǹkan tí wà nú yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ wá ń padà wá ṣe báyìí. Táyé dúró tán, Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀. Ó ti tẹ̀lé ọ̀rọ̀ King Wasiu Ayinde Marshal. Ó ti sọ pé òkè o, ẹ má bínú. Wọn ò dẹ̀ gbọ́ nìyẹn. Ṣé kó kó Nàìjíríà fún wọn ni? Àbí kó lọ bẹ́ sọ́sà? Ẹ tẹ̀ wá gbọ́ náà yín fans. Lóríṣiríṣi lẹ̀ ń pè mí. Mo wá bẹ̀bẹ̀ pé kí lọmọ yìí ṣe gangan. Lórí pé ó sọ pé obìnrin Paso gba òun náà kọ POBC rèé. Ẹ̀yin tí mo ṣe lẹ́pẹ̀ méjì láwọn tẹ́ ní òótọ́ ọ̀rọ̀ màá lọ́mọ yìí ń sọ. Pé ẹ̀dẹ̀ kìlọ̀ fún BC pé Paso máa dà, ẹnu máa dà. Ẹni àfẹn tí ó bá ní sòótọ́ ló máa ní irọ́ ní nǹkan tó ń ṣẹlẹ̀. Kí ló dé? A ní ká má fi gbogbo ẹnu sọ̀rọ̀. Ẹ ṣáà fẹ́ ká fi gbogbo ẹnu sọ̀rọ̀ síta. Àlàbí, ṣé nǹkan tí wọ́n gan ṣe fún papa ṣé ó tó ìtì Taye Currency ń ṣe fún ẹ lọ́wọ́ yìí ni? Àmọ́ Àlàbí tẹ́lẹ̀ náà. Sí láìgbà tó ń gbé mọ́tò ọ̀pá kiri ni tó fi ń gara. Ẹ jẹ́ ká tiẹ̀ má gbàgbé ẹ wọ́n ti gbà Ṣáńkó dé láti London kan ní BNS. Ẹni tó bá ní fídíò ẹ lọ kó lọ wò ó káwọ́ sókè ó dọ̀bálẹ̀ ní nàún tó ń pọ̀ rẹ́ mi nísìn. Àbígbà tí Gbénga Adébóyè kú ẹ lọ wò ó nàún tí Aláyé wàṣọ obìnrin pa wàṣọ obìnrin Paso ó káwọ́ sókè ó dọ̀bálẹ̀ ní. Ẹ̀yin ọmọ kéékèèké àbí ẹ̀yin ọmọ tó bú wá látòkò tẹ́ ń dá nǹkan tẹ́ ń pariwo kiri online tẹ́ ẹ ní kinní kan ẹ fẹ́ para yín lórí ọ̀rọ̀ pé ó ṣe kinní kan ṣé kó má kọrin mọ́ ni? Ẹ sì ra pléyà lóríṣiríṣi. Ẹ̀já arímúmí ẹni kinní kan ẹni gbọ́dọ̀ bẹ̀bẹ̀ ni ó dẹ̀ lóhùn ò bẹ̀bẹ̀
do your worst. Ẹni ẹ fẹ́ wọlé ẹ wò ṣùgbọ́n ìlẹ́kọ̀ ẹ wò náà má ṣe jẹ́ kó pa ọ́ fún ẹ Paso Kúnlé má ṣe jẹ́ kó fòjé jẹ́ ó pàdí mi ní gbogbo Nàìjíríà original wíṣẹ́ Paso èmi gangan Paso original Paso ọwọ́ bọ̀ kí ìbọn Alábí o mi gangan Paso original Paso ọwọ́ bọ̀ kí ìbọn Alábí o ẹ̀yin lẹ gbé lóòótọ́ mo rí orúkọ yín ló ń jẹ́ another Pasuma ní ìgbérí láíláí anybody tó bá ti ń jẹ́ Pasuma lẹ́yìn Alábí o ní ìgbérí o ẹ̀yin lẹ tún gbé ọbẹ̀ tó ti jiná tó ti sè tẹ́ ti rí ògo ọmọ ọlọ́mọ ẹ wá fà á mọ́ra ọmọ yìí ti torí iṣẹ́ many people ló ti torí iṣẹ́ àbí àwọn bọ̀dẹ́ àwọn òṣùpá ṣe ni òṣùpá òun lè tún fà mọ́ra lẹ́yìn rò pé lẹ́ ń parọ́ mọ́ ẹni ẹlẹ́ni pọ́npọ̀ òwe mọ́mọ́ lọ́mọ ẹlẹ́dàá ẹ̀jẹ̀ àdá tó bá jẹ́ pé ó ṣẹ̀yìn Alábí tó bá jẹ́wọ́ náà bá ṣe fún aṣíwájú ó yẹyẹ Wasiu Ayinde náà ó yẹyẹ lákòókò yẹyẹ ńlẹ́kẹ̀kejì ó tún wá yẹyẹ tó tú ẹ òbí your mentor your boss òbí sì kò fi bí ṣu mélòó làwẹ́ kà nínú attitude ẹ̀ ṣèbí ní ká bọ́gà ló ti bẹ̀rẹ̀ sí ń sọ pé òbí sì ọ̀rẹ́ mi ni aláyé wà ṣọ́ọ̀kì èyí làláyé má bùn máa ń ṣe ẹni tó kéré sí mi lè pè mí lọ́rẹ́ ẹ̀ nàtàbá jọ ń ṣeré peter ayékọ́yìn ti ń gbẹ ọ̀rẹ́ mi ni ó lè pè ẹ́ bẹ́ẹ̀ ìwọ ló máa mọ̀ ọmọ yìí kí ẹ̀rú gbọ́dọ̀ mọ̀ pé ẹ̀gbọ́n mi lẹ́ni ó senior mi. ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ ìdá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ́wọ̀ ẹ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògọ ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó ti lọ́dọ̀ owó nù lẹ́gbẹ̀ẹ́. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Yusuf International Travels and Tours ní kọ́ bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọn gbọ́. Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.